àbùsìn tẹ̀ náà afẹ́ bùsìn àṣemọ̀dárí kan burúkú ni tó lágbára ni. ìgbẹ́rẹ́ náà. Tètè fura gbẹ́rẹ́ aláàké ọ̀tọ̀ nìyẹn. ọ̀tọ̀ nìyẹn. Tí wọ́n ti àkébọ̀ àwọn àgbẹ̀dẹ láti sẹ́ngbà náà wọ́n ti àkébọ̀ ibi ẹ̀yẹ náà tí ó gbóná burúkú wọ́n ti àbò ẹ̀bù síbi orí wọn. Kíní àké kékeré tó bí ìkọ́ ẹ̀yìn tí wọ́n fi ń ṣàyẹn lóko bọ̀ kékeré ni o yọ pọ́n bí ẹ̀yẹ náà. Sọ àpò òní fẹ́ gbórí ẹlẹ́ bí sẹ́ ń horú bọ̀ ṣùgbọ́n bá ti ń kan orí ẹ̀ yóò máa tutù ni ó dẹ̀ ń sìn lóde. Mọ̀dárí kan burúkú ẹni tí bá ń ṣe kọ́sọ́ rẹ̀ ibi wọn ò ní robi sọ wọn ò ní rọrẹ sí ọ. lágbára o. Tàbá wọn lò lé tí wọn bá ń ṣàfù oúnjẹ lọ báyìí o tòmákù rẹ̀ jọ kan ẹ̀yìn wọn kàn kí ni ẹlẹ́wọ̀ wọn bọ̀ bomi tí pàtí òfin tán ẹnìkan agbóúnjẹ wọn wọ́pọ̀ ju yín tí wọn bá ń ṣàfù ọtí tí pàtí òfin tán ẹnìkan ó yá fún yín tẹ́ ẹ bá ń jólógbó agbo tẹ́ ẹ máa jólógbó abẹ́ náwó ọba àmọ́ gbórí lọ sọ́dọ̀ ẹni ṣe báyìí kò bẹ́ẹ̀ dá o nǹkan kan ló gbé kó ń bẹ̀ ni. Bíbí náà ibi tí máa ń bọ̀ náà kò ní dọ́dọ̀ ẹ̀. Àwọn àbúrò ẹgbẹ́ rẹ̀ kíni tá a sìn ṣé ẹni kí n ṣe á. Ó pè mí mo ní mo ṣàkíyèsí níbi òde mẹ́ta kan o ó dà ń gbólé agbádé o òun á dọwọ́ kan bọ̀. ó dọwọ́ kan. Ìbò kìí ṣe ìbò tá ń dì ṣe àwọn ní olóṣèlú wọn bá ní kẹ́ ẹ wá gbára mọ́. Kí làwọn amọ̀dàrí kan káàkiri sí bá dé kìí sẹ́pà lọ jagun ṣùgbọ́n ìwé bàbá màmá mi ni mo jí gbé ká ní pé mo fẹ́ máa ṣe oògùn ni alàgbà ní ti di bàbá lọ tó gíràn tàbí kó ti pàǹdànù torí pé mi ni àkọ́bí bàbá màmá mi àbíkú dà wọ́n láàmú mo ti sọ̀rọ̀ lórí ètò ẹ̀ wọ́n bí ẹ̀mí màmá àtẹ̀mí méjì ní gbogbo wọn mọ́kàndínlógún òkú màmá mi àti òbí àtẹnìkan èmi wá jákọ̀ bí màmá òun sẹ́gbọ̀n mo jọ bàbá màmá mi lóde tọ́tẹ̀lé àjókòó wọ́n tún gbóúnjẹ fún wa ní kálí bàbá tó bá àwọ̀ ẹ̀ náà bọ́ yóò náà ò tún ṣe dáadáa mo rí pé mi apá abẹ mi wà náà dé ń bọ àṣàrò tó dáa gbà ni pẹ̀lú ìrù ẹran ògúnfe mo lè rántí ìrù ẹran ògúnfe àti panla wíwìnwín wọ́n gbèsè wọ́n kọ́kọ́ padà lọ sọ́nà àbí apá ọ̀tún oúnjẹ tán níbi ẹ̀rọ. Ìbáṣọ̀run Gbóyèga làwà ẹ kú rọ̀lẹ́ ẹ dákun nípa ọ̀rọ̀ Gbénga Adébóyè bẹ́ẹ̀ tí ẹ̀ náà ní sọ̀n kankan pa àrìnkìrìndò Gbénga Adébóyè mọ́ ti gbẹ́rẹ́ onífìlà ẹ jẹ́ á gbọ́ afẹ́ gbọ́ ti gbẹ́rẹ́ onífìlà ẹ jẹ́ á gbọ́. Gbẹ́rẹ́ onífìlà bẹ́ẹ̀ ni sà. ewu làbọ̀rọ̀ máa tàṣírí ààrẹ ẹni káàkiri. àwọn èèyàn fẹ́ gbọ́ o àwọn èèyàn fẹ́ gbọ́. Gbẹ́rẹ́ onífìlà. bẹ́ẹ̀ ni sà. Ògún mọ̀dárí kan burúkú ni. Gbogbo ẹni tó bá ti gbọ́ àwọn Gbénga Adébóyè níbi tó ti sọ̀rọ̀ tó sọ pé nígbà kan tó ń wá kí mi ń bàdàn pé mo pe ọmọ mi kan ó dárúkọ ẹ̀. bẹ́ẹ̀ pé mo gbá orí ẹ̀ mú mo wá gbé gbẹ́rẹ́ mo fẹ́ máa sìn lọ máa gbé bàbá má pa mí o bàbá má pa mí o. táìmì ẹ̀ gẹ́lẹ́ ni Gbénga wọlé. ẹ̀dẹ̀ wo tí ẹ bá fẹ́ tọ́jú ọmọ ẹ wo nọ́ọ̀sì tí ń fọmọ lábẹ́rẹ́ ẹ rí i pé tó bá fún lábẹ́rẹ́ kálẹ̀ ní ìjọ kejì tẹ́ bá gbé wa ọmọ kékeré ti fojú fún nọ́ọ̀sì pé tó wá ti rí nọ́ọ̀sì báyìí ọmọ kẹ́ni pé eléyìí fẹ́ pa ni o kò ní mọ̀ pé tó fẹ́ fún nǹkan tí yóò jẹ́ kí ara rẹ̀ ò yá ni. bó ṣe wá dé mo dáwọ́ kọ́ àṣẹ dídáwọ́ kọ́ tí n ò fi sọmọ ń gbẹ́rẹ́ mu àṣẹ orí ńlá ni. Gbẹ́rẹ́ ńlá ni ọ̀dọ̀ bàbá màmá mi ọmọ abẹ́sọ̀ ń kaba àgbẹ̀ tí roko tí dákòkò sí bàbá bẹ̀ láwọ̀ dẹ́ni rárá ni wọ́n fi mi pé gbẹ́rẹ́ aláàké gbẹ́rẹ́ onígba 200 gbẹ́rẹ́ kọ̀ọ̀kan ni wọ́n pè ní gbẹ́rẹ́ onífìlà àásìn báyìí yóò rántí fìlà ọba láǹtàn àásìn mọ́ àbí bẹ́ẹ̀ ti gọ́ àásìn wọn fi wájú báyìí bí ọba jẹ́ tí ó gbórin o lè farabalẹ̀ torí ọwọ́ ẹlòmíì lè fún gbẹ́rẹ́ sísìn ìyẹn ni mo fẹ́ sin fọmọ yẹn ní wọn bàbá ojú rẹ̀ lọ pé kí n sin pé kí nǹkan má ṣe àwọn ní Gbénga fi wọlé ẹ wá wò ó ní ọmọ ìkéré láti sin gbẹ́rẹ́ yìí àwa ni ó jẹ́ sin gbẹ́rẹ́ o àwa ti dàgbà Ọlọ́run nípa àwọn ọmọ wa òun lọ kọ́kọ́ sin mi ọ̀ràǹdẹ̀
Okay. Afẹ́bùsì ẹ̀mọ̀dé ń pèlè bù àdàbọ̀ bùsì tẹ̀ náà afẹ́bùsì àṣemọ̀dárí kan búkú ni tó lágbára ni. Ìgbẹ́rẹ́ náà. Tètè fura gbẹ́rẹ́ aláàké ọ̀tọ̀ nìyẹn. Ọ̀tọ̀ nìyẹn. Tí wọ́n ti àkébọ̀ àwọn àgbẹ̀dẹ láti sẹ́ngbà náà wọ́n ti àkébọ̀ ibi ẹ̀yẹ náà tí ó gbóná búkú wọ́n ti àbò ẹbùsì bí orí wọn kíní àké kékeré tó bí ìkọ ẹ̀yìn tí wọ́n fi ń sáyẹn lóko bọ̀ kékeré ni o yọ pọn bí ẹ̀yẹ náà sọ àpò òní fẹ́ gbórí ẹlẹ́ bí sẹ́ ń horú bọ̀ ṣùgbọ́n bá ti ń kan orí ẹ̀yọ́ máa tutù ni ó dẹ̀ sìn so nígbà aláàké ọ̀tọ̀ nìyẹn ẹ̀fìyẹn lẹ́kẹ̀ ẹ̀ wò àṣírí ayé rẹ̀ wò. àwa náà ti gbọ́ àti filẹ̀. náà ètò wá ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n wá di pé tá a bá jọ lóde mọ̀dárí kan bùkún ẹni tí bá ń ṣe kọ́sọ́ rẹ̀ ibi wọn ò ní robi sọ wọn ò ní rọrẹ́ sí ọ. lágbára o. tàbá wọn lòde tí wọn bá ń ṣàfù oúnjẹ lọ báyìí o tòmákù rẹ̀ jọ kan ẹ̀yìn wọn kàn kí ni ẹlẹ́wọ̀ wọn bọ̀ bomi tí pàtó òfin tán ẹnìkan agbóúnjẹ wọn wọ́pọ̀ ju yín tí wọn bá ń ṣàfù ọtí tí pàtó òfin tán ẹnìkan ó yá fún yín tẹ́ ẹ bá ń jólójú agbo tẹ́ ẹ máa jólójú abẹ́ náwó ọba àmọ́ gbórí lọ sọ́dọ̀ ẹni sì báyìí kò bẹ́ẹ̀ já o nǹkan kan ló gbé kó ń bẹ̀ ni bíbí náà ibi tí máa sì ń bọ́ náà kò ní lọ́dọ̀ ẹ̀ àwọn afurá pé ẹgbẹ́ rẹ̀ ni kí ni tá a sìn ṣé ẹni kí n ṣe á ó pè mí mo ní mo ṣàkíyèsí níbi òde mẹ́ta kan o ọ̀dà ń bó lágbàdé o òun á dọwọ́ kan bọ̀. Ó dọwọ́ kan. Ìbò kìí ṣe bùtáǹdì ṣe àwọn ní olóṣèlú ọdọwọ́ kan àbò ìbéèrè ní pé kí la lè ṣe lọ́dọ̀ alágbára babaláwo tó nímọ̀ ọ̀pẹ̀lẹ̀ òṣèké oníkìní ọ̀gbọ́fà ọ̀pẹ̀lẹ̀ dúró tí ẹ ní bá samálẹ̀ ó ti sọ tí ó sọ ìwọ́n tó fẹ́ sọ tí ọ̀pẹ̀lẹ̀ wí lọ gbọ́dọ̀ tó kábàkábà àbabaláwo ìbáyín wọ́n ti máa ń tàn sọ wọ́n bá ti gbé kalẹ̀ wọ́n ti máa ń tọ́ jẹ́ wọ́n dẹ̀ sọ tó ṣe tutù tó ṣe tí ó bá jẹ́ mẹ́tutù wọ́n pè kó jẹ́ mẹ́tutù tó bá jẹ́ máàjò wọ́n sọ máàjò ni so àwọn àṣẹ jáde àwọn àwẹ̀ wọ́n tún máa wẹ̀ wọ́n máa wẹ̀ bí ẹsẹ̀ máa wẹ̀ máa tuntun àtún máa wẹ̀ ìyẹn ni pé àti ń jẹ́ mọ̀dà kan kú ẹjọ́ wọn bá ní kẹ́ wá gbára mọ́ kí làwọn amọ̀dàrí kan káàkiri sí bá dé tá kì í sẹ́pà ń lọ jagun ṣùgbọ́n ìwé bàbá tí a bàbá màmá mi ni mo jí gbé ká ní pé mo fẹ́ máa ṣe oògùn ni alàgbà ní ti di bàbá lọ tó gíran tàbí kó ti pàǹdànù torí pé mi ni àkọ́bí bàbá màmá mi àbíkú dà wọ́n láàmú mo ti sọ̀rọ̀ lórí ètò ẹ̀ wọ́n bí ẹ̀mí màmá àti méjì ní gbogbo wọn mọ́kàndínlógún òkú màmá mi àti òbí àtẹnìkan èmi wá jákọ̀ bí màmá òun sẹ́ mọ̀ mo jọ bàbá màmá mi lójú pọ̀ ọ̀rọ̀ jọ mi. ọwọ́ ròyìn lágbára. agbára wo ni à ń ròyìn agbára wo ni à ń ròyìn so lábá aṣálọ wẹ̀ àwọn atúnyẹ̀wò lóde tọ́tẹ̀lé àjókòó wọ́n tún gbóúnjẹ fún wa ní kálẹ̀ bàbá ẹ̀ tó bá awẹ́ ẹ̀ náà bọ́ yóò náà ò tún ṣe dáadáa. Mo rí pé bí apá abẹ mi wà náà dé ń pé àṣàrò tó dáa gbà ni pẹ̀lú ìrù ẹran ògúnfe mo lè rántí ìrù ẹran ògúnfe àti panla wíwìnwín wọ́n gbé sí wọ́n kọ́kọ́ padà lọ sọ́nà bí apá ọ̀tún oúnjẹ tán níbi ẹ̀rọ tèmi gbẹ̀ngà ni wọ́n tẹ ó jọ bí ẹ̀rí ni wọ́n ti wẹ́tẹ́ o ti sọ fún mi kí wọ́n wẹ́tẹ́ tèmi ń kọ́ mo ní tó kó bí oúnjẹ tán nù àwọn bíi àwọn èyí tí ìbọn kan má ti ìbọn kan o ọmọ jẹ bájọ dé tó ń bọ̀ pẹ́pẹ́pẹ́ àṣàrò ti tán wọ́n gbé ìrẹsì wá ìrẹsì yẹn ìrẹsì funfun kìí sọ̀fà kìí ṣe jọ̀lọ́fù ráìsì ìrẹsì funfun náà ni wọ́n fún náà lókun fèsì wọ́n sẹ́wẹ̀ wọ́n bí jẹ́ tẹ̀sí ara ń bọ̀ wọ́n tẹ̀ wá dúró mí kò sọ fún un bọ̀ wọ́n wá dúró lọ́dọ̀ yẹn kankan ọ̀dọ̀ ẹ̀ ló wá kán tó sábẹ́ lómi wọ́n gbé jẹ fún ọlọ́ balance wọ́n bọ̀ kì í balance tán o àti wà lójú àgbo yóò sàwọn àdó níbi pàtí yẹn wọ́n ṣàfọ̀tì ibi róòlù wájú ṣàfọ̀tì lọ́wọ́ star ṣàfọ̀tì yẹn lọ nǹkankan onímọ̀jà sọ̀rọ̀ kálí mọ̀ bóyá kíní ọ̀dáhùn ní pé wọ́n gbé wá fún wa ní àṣàdó àwọn
so bí ẹ ti mọ̀ báyìí gírígírí mẹ́rin ni kó wájú wa ọ̀la bọ́m̀bẹ̀ ogúnṣẹ́ abọ́m̀bẹ̀ so gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ máa béèrè kí ni ó tẹ̀yìn ẹ̀ yọ bó bá fẹ́ sọ wọn béèrè tí ó tẹ̀yìn ẹ̀ yọ tó bá jẹ́ tí ó burú tí ó lè ní padà mbẹ́ o tó bá ń wá ọmọ bẹ́ẹ̀ ló bá ń wá ọmọ kò sí tí ò lè fi wọ́n ọmọ tí ó fi lọ gbọ́n ọmọ nídìí ìrókò ń fún ọlọ́mọ ọmọ rẹ̀ ọkàn máa yín mú bí àlùjánu ni ọmọ rẹ̀ wà máa rẹ́rìn níjọba fẹ́ ṣe pátí ní ó bóde já ọ̀ sí bọ́dọ̀ náà ní ọmọ rẹ́rìn bí dèdè ọ̀pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mi béèrè tí ó tẹ̀yìn ẹ̀ yọ tó bá lọ bẹ̀kẹ́ pé fẹ́ ṣáájú kan bàbá àbí màmá ló lọ bá wọ́n mọ̀ bó bá sì para lọ tó ní bàbá nǹkan máa ṣẹlẹ̀ sí wọn pé sí wọ́n béèrè bàbá ń tẹ̀ ṣe ọ̀dà sí wọ́n béèrè tó wọ́n bá béèrè iná ṣe fún ọ béèrè èèyàn máa béèrè àti pé kí làwọn akáàkiri tá a dúró tọ́ lọ́hùn ebi wọn sọ fún mi pé mo lọ káwọn oògùn kan dànù ẹ lọ gbogbo ẹ bá máa nọ́mbà Káyọ̀dé Adẹ́rùpọ̀kọ́ láàyè ẹbí léèrè nígbà mo lọ kó gbogbo oògùn dànù lọ́nà àṣejì rẹ̀ ń bẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe sọ fún wa àṣọ kí wá ní so ṣùgbọ́n láti gbà náà mò ń sùn dáadáa bó tiẹ̀ ní nǹkan kan tó nígbà tó lọ́ta ọba ti bẹ́ lọ́hùn ebi kéwu ọmọ ti wọ ni ẹni tí ó bá tiẹ̀ jẹ́ òní wá náà bí ọ wà o sì ní rìn lọ bí tí wọn ò ti bá tiẹ̀ jẹ́ àparí inú mi kò ní bá tó dé ẹ̀mí jẹ́ ẹsẹ̀ mi yóò lọ bí títẹ̀ mi ó ti dà ẹsẹ̀ mi ò ní rìn lọ bí wọn ó ti pa mí ẹlẹ́dàá mi yóò sì máa gbére kò mí bẹ́ẹ̀ lọ́hùn ní tó bá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ babaláwo bá ní ọ bẹ́ẹ̀ Olódùmarè pẹ̀lú ẹ̀ ṣe tutù tí èsè tí ó nira ní ó ti tàn má ṣe owó pàṣẹ tí wọ́n máa ná lánàá bẹ́ẹ̀ kú lóru wọ́n máa náwó láàárọ̀ àwọn èèyàn ò lè dáná tó gbogbo yẹn ìbéèrè tá ìbéèrè ni o mo sọ pé mi ò pọ̀tà àwọn èèyàn tó máa ń pè mí ẹ gbọ́dọ̀ tó máa sọ ni ẹnìkan tí ẹ pè morúkọ ẹ̀ ó ní màmá òun gan òun ti darapọ̀ mọ́ Gboyega Lawa TV gbẹnu wọn dùn láti máa gbọ́ náà láti sọ gbẹrù ń fìlà Gbẹ́ngà ti fi ṣẹ̀fẹ̀ lórí rẹ́kọ́ọ̀dù kì í ṣe tuntun tí gbogbo èèyàn ti gbọ́ bẹ́ẹ̀ni bọ́rọ̀ ṣe rí gan mo sọ fún yẹn. ẹ bọ bàbá wa Alhaji Gboyega Lawa yes àjíǹde ń tọgbọn bọ́n àṣẹ o amọ̀rẹ́ yín bá o ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ pẹ́ fún wa bàbá ẹ máa bá wa ṣe kínní o àwọn èròjà náà gbádùn gbòòrò mọ́ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ sẹ́ni ti gbẹ́ ló ń fìlà àmọ̀ pé tún ti tọ́ọ̀ṣì àwọn èèyàn káàkiri ìmí ìtún gbọ́dọ̀ wáyé ẹ mọ̀ pé àjọ yẹn àti Gbẹ́ngà Adébóyè kì í ṣe kékeré. ẹ wá wo kì í ṣe pé nígbà tí ìtabàjọ ṣe nígbà tó bá parí tí tó bá parí àṣà ni máa mú mi mọ́. ẹ lè mú mi mọ́ kò lè parí tí n bá rántí ni mọ̀ rántí kò sí nǹkan tí pọ̀ tí ì tán o bẹ́ẹ̀ ni nísìn ìrìn àjò èmi àti ẹnìkan kọ́ ìrìn àjò èmi àti Dangasim nígbà táwọn nbẹ́nbẹ́ ìrìn àjò èmi àti Ológbòjò ó wọ nbẹ́ nígbà ẹ̀mọ́ ó wà nbẹ́. ẹ àti ìgbọ́yùn náà ṣé mọ̀ pé ìrìn àjò ẹ̀yìn àti àsọtẹ́lẹ̀ tí bọ̀dà Gbẹ́ngà náà sọ fún bọ̀dà Yínká Ayéfẹ́lẹ́ náà nbẹ́nbẹ́ ó wà nbẹ́ ó pọ̀ lóríṣiríṣi ó wà nbẹ́ jáwọn yóò sì máa jẹ̀gbádùn rẹ̀ náà. ṣé wàá rí Yínká Ayéfẹ́lẹ́ àti Gbẹ́ngà mo sọ̀rọ̀ kan ìhà tí kálukú kọ sí Gbẹ́ngà Adébóyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Gbẹ́ngà báyìí sọ tẹ̀ ń tọ́kọ sínú Dangasim sọ tẹ̀ ń tọ́kọ sínú Gbóyèga Lawa àti sọ̀rọ̀ tó sọ tẹ̀ ń tẹ̀mẹ̀ kọ sínú bíyàwó rẹ̀ ọba sọ̀rọ̀ ń tọ́kọ sínú. tí ṣe wà Adébóyè ọba sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ni ń tọ́jọ́ tọ́kọ sínú Fẹ́mi Adébóyè tí ọba sọ̀rọ̀ ìyá tọ́kọ sínú bí Juliana Adébóyè ọba sọ̀rọ̀ ń tọ́kọ sínú Ọlọ́run Káyọ̀dé Adébóyè kò sí láyé mọ́ tí bá mi láyé ni ń tọ́kọ sínú àyọ̀ sọ bẹ́ẹ̀ ni tó ń tọ́kọ sínú kálukú bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn nínú ìdílé kan yóò lẹ́yìn tẹ́jọ́ ń ṣe náà lẹ́jọ́ máa sọ̀rọ̀ ara yín tẹ́mi kan máa ní ọ̀rẹ́ mi ń Gbẹ́ngà bí mo bá táyé wá tẹ́ máa tún máa yan ọ̀rẹ́ mi ní màá yàn. kábíyèsí lédùn ẹ̀yin olólùfẹ́ wa àní dáńlá gara láti ti máa gbọ́ nípa ọ̀rọ̀ Gbẹ́ngà Adébóyè. àní ẹ jẹ́ ká stop ẹ̀ fọ́ náà. lè stop ẹ̀ bàbá. nǹkan kan là ń bá lọ ní ìkànnì Gboyega Lawa TV. ok sir. nǹkan tá à ń bá lọ ní tẹ́lẹ̀ mo kàn ní ìrìnkèrèdò ká fi já àwọn èèyàn létí sógàn ni torí pé ẹ̀fẹ̀ gbà. àwọn èèyàn ò fẹ́ sógán o. ìgbà ìmọ̀ ni mò ń gbé lọ. ìgbà ìmọ̀ lágbára. ìgbà ìmọ̀ fún gbogbo ẹni pọ̀sẹ́ntì òní mo yóò ti ṣèlérí pé màá gbé àwọn èèyàn ńláńlá láti ti dá nǹkan búkú láyé a máa gbé wá tá a tún máa fi sòdún wáyé ara ìgbà ìmọ̀ lágbára gan o. so Gboyega Lawa yín náà ni òun ló sì ní Galaxy ìgbà náà òun ló sì náà sẹ́yìn nílé iṣẹ́ kan tó ń pè ní Lágìlú FM òun ló sì náà bákan náà ní Gboyega Lawa TV òun ló sì ní YouTube Gboyega Lawa TV òun ló sì ní TikTok Gboyega Lawa TV. yóò máa rọ́ọ̀sì fún gbogbo wa ni lágbára Ọlọ́run ẹ tún pàdé wa nígbà míì
ẹ tún pàdé wa náà àmọ́ bẹ bàbá yìí ni o a ti fẹ́ gbọ́ oríṣiríṣi èwo làbúrò bẹ̀bẹ̀ àmọ́ bẹ yín ebi ní ńgbà tí mo bá tọpọ àkọ bá ti kú mbẹ ìmí láti máa mú sọ àtúgbàkọ̀tún mi ọ̀dà àgbàkọ̀tún Ọlọ́run á mi ràn wá lọ́wọ́ àmín ẹ ṣé o. yes sir ó dàbọ̀.